mo ti ń kọrin ọlọ́gbọ́n ọjọ́ ti lọ èmi ò sínú sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń kọlẹ̀kùn mọ́ lórí kùtùkùtù ìdájí Àtàndá Akéwì dé mo kò ní sọ̀rọ̀sọ̀rọ̀ àbábì kan kàkà kó sọkọ lálẹ́ ọjọ́ ìgbéyàwó ilé olówó lalákọ̀rí lọ lè sùn. Àsàlámù àlékún onílé oníyàwó la wá kí ọjọ́ tí a bá fẹ́ yàwó orí ẹ̀ ni a sì máa hú. Alhaji Toyib ń ṣègbéyàwó ẹja bá dúpẹ́ fólúwọ́ ọba bí a bá gbóògólùwàgà kò léèwọ̀. Simiat Àdùkẹ́ òkú ìdùnnú ó di ayé àfáà kólúwọ́ bá jẹ́ orí ṣe Allah ò sì ní padà lẹ́yìn rẹ̀. Òpònú abiyamọ tọ́wọ́ wọn ò ní fi àfẹ́ bá mi sọ pé wèrè ń sí lọ́wọ́lọ́wọ́ ìwọ òdílé àfáà kò délé ọ̀tẹ̀ àbójúre orí ta ni. Ìyàwó òní ó dẹyà Ajanasi oríire ó kànkè làbìlàbì jẹ́ òrì òní báwọn kánjú kú ewu náà òní pàwọ̀dé òkè. Alhaji Toyib Ajanasi ọ̀tẹ̀ èyàn tí bá ń wò sẹ́jú àkàkàn lé wọn wọ sétí omi ni. Èyàn tí ó fẹ́yàwó àtẹ̀tẹ̀ láyé bíi ti Simiat Àdùkẹ́ ó yẹ kó yáyè kó lákìtìyàn. Ẹni tó rí àyà rere fẹ́ ó yẹ kó dúpẹ́ fólúwọ́ ọba. Ìyàwó àtàtà dára lẹ́wà bí iyùn tó wù yàn. Orí ẹni ní ń gbé ní Èdùmàrè ní í gbé ní sípò láìmọ̀. Ọkọ ìyàwó òní sùúrù tó pọ̀ la fi ń sọkọ ìyàwó. Ìyàwó wá jẹ́ kí n yá ọ létí inú. Básìkò ìdáná bá ti tó yá tètè máa mẹ́sẹ̀ lọ́jà. Bó o bá ti ra rúyà mẹ́rẹ́dù sí ra tòmátì àti sọ̀ǹbọ̀ kó wá wá bọ́ọ̀dì àti sàkè pẹ̀lú ẹran díẹ̀ náà sí. Àdùkẹ́ bó bá ti ń ṣe gbogbo léyìí tán kó wá gbé ọwọ́ lé àfáà lọ́pọlọ. Kẹ́ ẹ jẹ́ sórí olólùfẹ́ kẹ́ ẹ paná. Simiat Àdùkẹ́ bẹ́ẹ̀ bá ti ń ṣeré olólùfẹ́ lọ́wọ́ bó bá kọ wájú sí ọkọ̀ ta bó bá kọ ẹ̀yìn sí ọkọ̀ gbà gbogbo eré tí mo mọ́rọ́ olólùfẹ́ wú ní ọba 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 ṣe. Bàbá ọ̀tẹ̀ ọ̀rọ̀ kàn yín o Alhaji Abubakar Isa Sọ̀láti bàbá ọ̀tẹ̀ Sẹ́yìnfẹ̀lẹ̀ Kọ́dìrì ìyá fún gbogbo mùsùlùmí. Alhaji Àkànbí ṣe bẹ́ẹ̀ ni mò ń ké sí lọ́wọ́lọ́wọ́ ibi ẹ̀ bá ṣẹ́dé ké parí ẹ̀ ló dáa. Bàbá ọ̀tẹ̀ àbàbàjìnrìn onímọ̀ tó láṣìírí ńlá lọ́wọ́ ẹ dákun ẹ ṣàánú mi ẹ jẹ́ ìrájẹ jẹun irú ẹbọ ní ń gbé ní àìrírú ẹbọ òkè í gbèyàn. Bàbá ọ̀tẹ̀ àní ò fọkànbalẹ̀ mọ́ mi kàn ara gbogbo ohun tí ń bẹ lọ́kàn rẹ ni ọmọ ṣe lọ. Ọmọ èèyàn ń bí náà nẹ́bí Mẹ́kà wọn gba Mẹ̀dínà lọ bọ́mọ Ísírẹ́lì ò bá fẹnu kò orí ẹrú ni wọn bá sì wà dèní. Ọ̀tẹ̀ ọmọ jẹ́ ìsìnsọ̀ láti àjànàkú rẹ̀ kọjá lọ àgbẹ̀tà kan bàbàtà ló tó fọkọ́ pẹ̀rin títí bàbá ọ̀tẹ̀ yìí yàtọ̀ àwọn àfa àwọn òrùn pàṣùn wọn kọ̀ yẹn jẹ́. Kádà ìsebí ìwọ ni mò ń ké sí lọ́wọ́lọ́wọ́ àní ọmọ agbẹ́sẹ̀ nìkọ̀ọ̀kan Kádẹ́ẹ̀sì ti ń lówó káwọn òyìnbó tó kó dọ́là wáyé Kádẹ́ẹ̀sì ìwọ ni mò ń ké sí Kádẹ́ẹ̀sì tó dára lẹ́wà bí òyìnbó ìwọ ni gùnùgùnù tó dára lẹ́wà tó nàná tí gbogbo rẹ̀ ń dẹ́gòdògòdò. Àtọ́yìn ìbí wá jẹ́ kí n kí ọ̀bẹ sí ń kí ìran bàbá tó bí ẹ lọ́mọ. Sọ́fúnàánù ń kọ́ ṣe ń bẹ́lẹ̀ ní àbóròde. Àwọn pògámà tí wọ́n ń kọ́ sí wọ́n ń bẹ́lẹ̀ ní àbóròde. Sọ́fúnàánù dákúnná mi lówó Sọ́fúnàánù dákúnná mi lówó jẹ́ ìrájẹ́ jẹun lọ́lá olúwa ọba ò ní ṣinṣe ìgbésẹ̀ rẹ̀ ò ní bí ọmọ aráyé lọ́wọ́ bá sátìyà lókè. Àtọ́yìn bí èèyàn ò lè wẹ̀ kó káyé já gbogbo ọjọ́ ò lè máa rí bí oyin bàbá wa ṣúgà tó dára lẹ́wà bí òyìnbó Alhaji ṣúgà tó dára lẹ́wà tó dùn re gbin lọ ìwọ ni gùnùgùnù tó dára lẹ́wà tó nàná tí gbogbo rẹ̀ ń dọ́gòdògòdò. Àdùkẹ́ gbéra ńlẹ̀ òdìdé Àdùkẹ́ gbéra ńlẹ̀ òdìdé Àdùkẹ́ ṣe bí ìwọ ni mò ń ké sí lọ́wọ́lọ́wọ́ Àdùkẹ́ àní o máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan Àtàndá àlùkùlẹ̀ mi ń jẹ́ mo kọrin délé olúgbọ́n jọ́sẹ̀ ọdún bọ́yọ̀ tí ìtẹ̀tí fi ń jẹ́ olúgbọ́n mo kọrin délé ajérò níjọ́sẹ̀ ajérò mọ̀ tí ìtẹ̀tí fi ń jájérò mo kọrin délé owó òwúrọ̀ àga ṣẹ̀nu ayé kí mi kú iṣẹ́ ọpọlọ èdè onítẹ̀bí mo ti ń bù láìláì bí mi bá tán lẹ́nu èdè ó pèdè. Thank you so much. God bless you. DJ, thank you so much. Ladies and gentlemen, if the man was skit wa dada afa aba kamo. Oni ẹ̀gbọ́n kan ton pè ní Afa Serif tó man kilelo. Afa Serif, please come hurry up. Afa Serif ni ẹ jẹ́ kó kilelo kó kàn kí wa. After this, DJ máa gbé wa débẹ̀ everybody. Tẹ̀tẹ̀ wá gbé mi dé mo lọ ń bí náà. Yeah, thank you so. Thank you so much. I tell you. Thank you so much. Èèyàn dáadáa lẹ́ni Ọlọ́run máa ń follow mi nǹkan kò ní sẹ́mi rẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ jẹ́ ń gbé débi arákùnrin yìí oríṣiríṣi ara mo máa ń dá kí ló kọ rẹ ṣúgà ó káre nǹkan kò ní sẹ́mi rẹ̀ ni mo ti ń wọ. Tẹ́ bá tún máa ń wò náà tún la dé fàlà. Thank you so much. God bless you. Kájẹ́lì o tún ṣe bẹbẹ látàárọ̀ ẹ̀yìn kúlé mu wà tí mo ti ń wọ̀ nǹkan kò adẹ́sí you dey do wonder nǹkan kò ní sí ọ oríire ó kàn kì í
ara rẹ̀ ó yá òní. MTN the icon, are you ready? Please come forward. kádẹ́lì mọ̀ jayé lọ God bless you so much bro. MTN the icon. Baba wa MTN. God bless you so much. Ẹ bá ti sọ pé àwọn èèyàn fẹ́ perform yìí ya, thank you Sugar.